ara kan gúdù ní Amẹ́ríkà Ra'izul Mufsidin ara kan gúdù ń pa irọ́ tọ́ mo ti mọ̀ pé máa parọ́ náà ti pẹ́ tọ́ ìmọ̀ kó tó báyìí ni kódà ẹni a fi irọ́ ṣépè fún ò gbọ́dọ̀ pa á tó báwọn ara kan gúdù ń pa irọ́ ara kan gúdù lámẹ́ ń pa irọ́ o gbogbo ẹ̀yin tí ẹ máa jẹ́ olùwòran rẹ̀ tẹ́ ẹ máa ń comment sórí fóònù ẹ̀ tẹ́ ẹ máa ń comment sórí fídíò rẹ̀ kò dá mi lójú pé irú ìgbín kọ́ ní ìgbín ló jẹ́ kọ́rọ̀ rẹ̀ orí bẹ́ẹ̀ kò dá mi lójú pé irú ìgbín kọ́ ní ìgbín ló jẹ́ kọ́rọ̀ yín orí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ kó rí ilẹ̀ gofa rẹ̀ ilẹ̀ bá wà tí gbogbo yín bá fi lọ pàdé Ọlọ́run ẹ dá ọ̀ràn o ẹ dá ọ̀ràn o ẹ dá ọ̀ràn o ọ̀ràn yẹn pọ̀ tẹ̀ dá torí ẹni tí bá ń ṣe bí ara kan gúdù sí ń ṣe yìí àtàwọn tán bá tẹ̀lé wọn ò lè pàdé Ọlọ́run lẹ́ni tọ́lọ́run bá ń yọ́nú sí ẹ bá ń bẹ ara kan gúdù níjọ́ ó kéré tí wọ́n ń tọ́ ọ lọ́wọ́ irú ọyàn wo ló mú irú ọyàn wo ló mú lọ́dún tí wọ́n sì bí ká fi sẹ́ríláàkì àtàwọn oúnjẹ tó jẹ́ oúnjẹ ọyàn kìnìún ọyàn ọ̀bọ tí wọ́n ń fún sínú agolo nísìnyí tán fáwọn ọmọdé mu kèè jẹ́ gbajúmọ̀ lọ́dún tí wọ́n bí táà fi wo bóyá ọyàn ẹranko burúkú ni wọ́n fún sínú agolo tọ̀dọ̀ tiẹ̀ tí wọ́n fi tọ́jú ẹ̀ dàgbà nígbàtí ò wá sírú àwọn oúnjẹ ọmọ tí wọ́n ń tà ní ìsítẹ́ńpé sẹ́ríláàkì àti oúnjẹ tí wọ́n sáwọn táwọn èèyàn ń fọ́mọ jẹ nísìn ọyàn ọ̀bọ ọyàn kòkò tí ò bá wá sírú ẹ̀ níjọ́ wọn bí sáwà kó mú yàn wèrè dàgbà ní ẹ dákun gbogbo ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ara kan gúdù lámẹ́ ọba onírọ́ l'Amẹ́ríkà ọ̀rọ̀ rẹ̀ ó ti di kéyí gbogbo ayé ó máa bí wípé èyí ti ṣe sọ ọyàn wèrè ló mú dàgbà ní ó ti tó bẹ́ o tó bá wá jẹ́ pé ọyàn wèrè náà ló mú dàgbà tọ́ a jẹ́ pé kò sí ń ta lè ṣe sí mọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yìí kí ló bí ó ṣe fídíò níjẹta èmi wo fídíò yẹn ní alẹ́ àná òru ni mo wò ó fídíò náà gùn púpọ̀ débi pé mo padà ní kí àwọn tí wọ́n bá náà máa ń gé fídíò yẹn ẹ gé ìbẹ̀rẹ̀ ẹ gé àárín ẹ gé parí kí n fi wo kí ló wí ó ti gùn ju tí mo lè jókòó tì lọ mi ò sì ní táìmù fún un lọ́sàn-án ìyẹn sì lè jó bà àkókò mi jẹ́ lóru torí àtọ̀sán àtòru ni mo ní tí mo fi ń ṣe
ó ṣe fídíò náà in tó fẹ́ agbọ́yé nínú fídíò yẹn ni pé olódodo lòun tó fẹ́ já agbóyé náà nìyẹn pé bóun bá ti sọ̀rọ̀ òdodo lòun sọ 1 man battalion standing man koronjo àbí jákujàku wo ní máa pè rẹ̀ ó ní bí tí máa pè rẹ̀ ìmọ̀ yìn rẹ̀ ọ̀kanu alálùbáríkà ẹ̀dáwò ní yìn rẹ̀ gbogbo àwọn tí mo mọ̀ tó dó lórí rí ẹ̀dá láyé àwọn kọ́ ni wọ́n kíra wọn Ọlọ́run ní kí wọn gbogbo àwọn ànábì Ọlọ́run ọba kò sí yóò kí rẹ̀ àfìgbà tọ́lọ́run ọba dé tó ní wàsàlámù ní alal mursalina gbogbo àwọn òjíṣẹ́ mi tí mo rán níṣẹ́ ẹ kú oríire o àlàáfíà ìmí Ọlọ́run kó máa bá gbogbo yín ẹ kú iṣẹ́ o fúnra Ọlọ́run ló kí wọn gbogbo àwọn àfáàrí táwa mọ̀ kò sí èyí tó kí rẹ̀ rí ó nìkan àtàwọn tó jọ làá máa rí lèmi máa rí tí máa kí rẹ̀ pé òun kúṣẹ́ ó wá ṣe fídíò náà ó fẹ́ jẹ́ ká mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tẹ́lùmí bá sọ kìí sọ̀rọ̀ èyí tóun nìkan bá sọ ńlòdodo ó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà bàbá tí mo ní kẹ́ bá mi invite lẹ́ẹ̀kan mi ò fẹ́ dárúkọ bàbá yẹn tẹ́lẹ̀ mi ò fẹ́ dárúkọ wọn tẹ́lẹ̀ but mo ti dárúkọ wọn níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ so ẹ̀yin tí ẹ bá mọ bàbá náà ẹ bá mi share líǹkì sórí fóònù wọn kí ẹ máa gbọ́ bàbá tí mo sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan tí mo ní kẹ́ bá mi invite kí wọ́n wọlé wá mo ń gbọ́ nínú ọ̀rọ̀ Àràkàngúdù Lámẹ́ wípé bàbá yẹn máa ń ṣe dáadáa sí gbogbo ẹni tí bá ti ń tako àáfàá wa lẹ́kọ̀ọ́ mo lè dákọ̀ bàbá wa tí mo pè ní bàbá wa lẹ́kọ̀ọ́ mo lè dákọ̀ wọn o in tí ò fẹ́ jẹ́ ń dákọ̀ wọn ni wípé àwọn oníjàmbá tí wọ́n ń sọ̀rọ̀ wọn pọ̀ àwọn tí wọ́n jẹ́ oníjàmbá tọ̀ ó wá ní gbogbo ẹni tó bá ti jẹ́ ọ̀tá àáfàá àgbà lẹ́kọ̀ọ́ ìní bàbá náà máa ń ràn lọ́wọ́ ẹni tó bá ti jẹ́ ọ̀tá àáfàá wa lẹ́kọ̀ọ́ àáfàá àgbà adamallahu hayatahu wa dawlatahu ó súnmọ́ kí n padà dákọ̀ ó súnmọ́ torí kí n dárúkọ wọn kì í ṣàbúrú lópin ìgbà tí mi ò bá ti ní nǹkan kan lẹ́mìí ní tí ò dá sí wọn ó ní gbogbo ẹni tí ó bá ti ń bá bàbá wa àáfàá àgbà Lágége ṣọ̀tá ìní bàbá náà máa ń ràn lọ́wọ́ òun ní fọwọ́ sponsor wọn Àràkàngúdù ló sọ bẹ́ẹ̀ nígbà ó sì wá sọ báyẹn tọ̀ sẹ́mà ìmọ̀ níbọ̀rọ̀ ṣe kan ni tọ̀ ó kọ́kọ́ ń wò pé líǹkì tí àwọn èèyàn ń ṣe àwa bá mi pé kí n sáwò yìí gbogbo tó wí ní ìsìn kí nìyẹn ṣe kan èmi bàbá tó ní ràn lọ́wọ́ yìí èmi àti bàbá yìí ò ríra rí mi ò mọ̀ wọ́n rí Alájà Àjọkẹ́ Ọlọ́run á bá mi ṣàlékún dáadáa fún yín mi ò mọ̀ bàbá yìí rí mi ò rí wọn rí mi ò gbogbo tí máa dá ní pọ̀ téèyàn fi sọ wípé nǹkan báyìí ń bẹ láàrin èmi àti lágbájá kò dèmi àti bàbá yìí pọ̀ rí kódà èmi lè mímọ̀
èmi lèmi mọ̀ bàbá yẹn pé wọ́n ń bẹ torí pé mo ti gbórúkọ wọn lórí afẹ́fẹ́. Bàbá yẹn ò mọ̀ bóyá mi ń bẹ. Ṣé mọ̀ pé mo wáyé bẹ́ẹ̀ dáadáa. Àìmọye àwọn èèyàn ni wọ́n ní òkìkí tá ń gbórúkọ wọn tòní. Ok, President America lónìí ṣé mi ò mọ̀ tí n bá rí, mò ń rí lórí tẹlifíṣàn, mò ń rí káàkiri, but sóun mọ̀ mí kò mọ̀ mí. Àpèjúwe rẹ̀ ni bàbá tí wọ́n ń wí. Mi ò mọ̀ bàbá yìí rí níbi kankan kọjá pé mo gbórúkọ wọn rí lórí afẹ́fẹ́. Mo sì rí àwọn dáadáa tí wọ́n ṣe sáwọn ààyè tó pọ̀. Flashback wa alaikum salam. Mo rá àwọn dáadáa tí wọ́n ṣe sáwọn ààyè tó pọ̀, kódà fún àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wa tá a nífẹ̀ẹ́ táwọn náà sì nífẹ̀ẹ́ wa. Mo rí dáadáa yẹn rí. Arákangúdù wa ń bọ̀rọ̀ bọ̀ wá. Ó ń bọ̀rọ̀ yẹn bọ̀ lẹ́ni tí ń pa irọ́, but irọ́ yẹn ò tí ì nípa lójú mi. Mo ń rí bígbà tí inú ń bí, bóyá nìkan ṣe fídíò ó fi bú, ó wá fẹ́ dá èsì yẹn padà pẹ̀lú ìbínú. Nígbà tí ó parí irọ́ yẹn tán yányán, tó lè pé bí ṣe ń parọ́ yẹn báyìí inú sì ń bí Ọlọ́run ọba wà, kò sáàyè tọ́lọ́run bó sí. Ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó jẹ́ṣẹ̀ làmọ́mọ́ tó ṣe pé ẹ̀ṣẹ̀ tí ò ṣe sá fún ni, èyàn ò lè rárá sá fún. Mo ń rí irọ́ tí ń pa yẹn gẹ́gẹ́ bí irọ́ làmọ́mọ́. Kò sí irọ́ làmọ́mọ́ ní Kùránù, ẹ̀ṣẹ̀ làmọ́mọ́ ló wà. Ẹ̀sùn kó gbogbo rọ́ náà lẹ̀ṣẹ̀. Mo ń rí gẹ́gẹ́ bí irọ́ làmọ́mọ́ pé bóyá kò rí bí yẹ́ sí máa fi kó gbé e báyẹn. Ní bá ń sọ pé àwọn èèyàn gbowó nígbà tí ó ba gbogbo tí ń sọ látàárọ̀ jẹ́, ló bá ní àtàfà Zaki ní àfà Zaki Fùlání gbowó, àfà Zaki gbowó ní ṣé ọmọ ọkùnrin yìí ṣé ó mú yàn wèrè ni. Ọ̀rọ̀ Arákangúdù ó ti nídìí àkíyèsí ó. Ọ̀rọ̀ rẹ̀ ti kọjá pé ń ṣe frankasi àbí kí ni jíjẹ́ rádaràdá tẹ́ máa ń pé ó. Ó nídìí kí wọ́n lọ ṣe investigation tó lálàáfíà, àwọn ìwádìí tó lálàáfíà nípa bó ti ṣe kékeré àti àwọn tí wọ́n tọ́jú ẹ̀, tí wọ́n fún lọ́yàn ní fún ní orí ìgbésẹ̀. Ṣé kìí ṣe pé ọyàn wèrè wà nú ọyàn tó mú dàgbà? Kí ni yẹn ti ń kọjá ojú lásán o. Kéèyàn ní bàbá tí bàbá yẹn fún mi pé ó fún mi lówó, kìí ṣàbúrú ni kí bàbá yẹn fún mi lówó, aburú kọ́ o, but oúnjẹ tí yẹn ò jẹ kẹ́sì mọ́ pa irọ́ ẹ̀ mọ́ yàn ní mọ́mọ́ yẹn rí connection kankan tí gbéni déwájú ẹ̀ tí mo ní òsí. Ìlájọsọ pẹ̀lú ẹni kankan lórí pé mo fẹ́ mọ́mọ́ yẹn rí. Mi ò dìde kò mẹ́yẹn, mi ò dìde lọ bẹ́ni kankan lérí kí n wá ṣèwádìí pé ẹ dákun ẹni tí wọ́n ń pè báyìí bàbá Ọ̀fà, bàbá ọlọ́lá Ọ̀fà, ọlọ́mọsá sàlékún àlùbáríkà bàbá náà. Má jẹ́ kí nǹkan bàbá náà bàjẹ́, mọ́pọ̀lá bàbá náà rẹ o, tó ní mo gbọ́ pọ́mọ̀ Ọ̀fà bàbá náà. Bàbá alálùbáríkà ni. Èmi àti bàbá náà ìrò rí pé mo fẹ́ mọ̀ wọ́n, kò kọjá ní orí ẹ̀mí mi rí pé mo fẹ́ mọ̀ wọ́n.
ó lè wá wà lákọọ́lẹ̀ Ọlọ́run pé a padà mọ́ra ó sì mú wa pàdé bọ̀tí ìrò rí pé mo fẹ́ mọ bàbá náà, bàbá ọlọ́lọ́fà yìí. Nígbà tára kan gúdú ó sọ̀rọ̀ ló bá ní àfà Zaki gbowó, Fùlání gbowó. ń bọ̀ dápọ̀ pé Fùlání gbowó òun kò sẹ́ tètè ní mìnì sí mi because connection Fùlání ó jìn. Àwọn tí Ọlọ́run ní kí Àlìfùlání ó mọ̀ tí wọ́n sì mọ̀ Àlìfùlání nínú ayé bí wọ́n pọ̀ léyàn. Ó pọ́síbù kírú bàbá yẹn náà wà nú ẹni mímọ̀ wọn ìyẹn ìsàbúrú. Ó bá ìpáyọ́ ní Àlìfùlání nìsín kò ní ìjọmí lójú màá kàn mọ́ ó wá tó dáa Zaki náà gbó èmi wọ́n mọ̀ bàbá Ọ̀fà rí. Ok, èmi sẹ̀ mọ̀ bàbá Ọ̀fà torí mo rí wọn rí lórí afẹ́fẹ́. Bàbá Ọ̀fà ò mọ̀ mí. Bí a bá mọ̀ mí bóyá fídíò mi ṣèṣì gborí fóònù wọn kọjá nígbà tó bá wà Facebook àbẹ́ bá wà ní TikTok àbẹ́ wà ní Instagram ní tó lè jẹ́ kí bàbá yìí ó notice pé mo ti máa rójú yìí tẹ́lẹ̀ rí nìyẹn. Èmi àti bàbá yìí ò ní nǹkan kan pọ̀ rí. Tó bá ní mo gbowó. Ok, ṣé àwọn tí bàbá yẹn ń sponsor tí wọ́n jẹ́ ọ̀tá àfáàwà àgbà lẹ́kọ̀ọ́ adamallahu hayatahu, ṣé òkè sára wọn ní èmi náà ń ka èmi náà kò mára wọn? Ìyẹn ló wá jẹ́ kí n padà wá mo kàn rẹ́rìn gbà mo gbọ́rọ̀ yẹn tó dákọ̀ mi pé ẹ gbà mí. Eléyìí ò ṣe frankasi àbí kí ni ẹ̀dàkọ̀ yìí tẹ́ bá mọ́ kí ni yẹn pé ẹ bá mi pé o ṣe frankasi náà ni ara kan gúdù ọ̀rọ̀ rẹ̀ ti kọjá pé ń ṣe frankas lórí afẹ́fẹ́. Ẹ máa bí pé só ìṣẹ́ pọ̀ mú yàn wèrè. Ọ̀rọ̀ rẹ̀ ti nídìí ìbéèrè o. Ẹ ṣeun fracas ọ̀rọ̀ rẹ̀ ti nídìí ìbéèrè ó dàbí pọ̀ mú yàn wèrè o. Because nígbàtí mo padà wá pè àwọn èèyàn láti béèrè pé kí ni tí ń ṣẹlẹ̀ gan pẹ̀lú ọ̀rọ̀ bàbá ọlọ́lá Ọ̀fà yìí tí ó fi ń sọ̀rọ̀ wọn bí tí ń sọ̀rọ̀ yẹn, mo wá padà gbọ́ nínú ọ̀rọ̀ wọn wípé bàbá yẹn ń wá àtúnṣe láàrin Àrà kan gúdù Lámẹ́ àti àfà Saheed Shittu. Ìyẹn máa wà tó ṣe náà ni àbí bí àwọ̀ bá ń bẹ láàrin mùsùlùmí sí mùsùlùmí tí wọ́n ní ká ṣe náà ní kí a ṣàtúnṣe láàrin wọn. Tọ́ oríṣiríṣi ọ̀nà lèyàn máa ń gbà ṣàtúnṣe, oríṣiríṣi irinṣẹ́ lèyàn sì fi ṣàtúnṣe. Nínú irinṣẹ́ tàbí ṣàtúnṣe ní làákàyè wà, nínú irinṣẹ́ tàbí ṣàtúnṣe ìlọ́gbọ́n wà, nínú irinṣẹ́ tó ṣe ṣàtúnṣe ìníkéyàn lásìkí wà, nínú irinṣẹ́ tó ṣe ṣàtúnṣe ìníkọ́lọ̀ ń ṣèyàn ní ọlọ́lá aláṣẹ, nínú irinṣẹ́ tèyàn fi ṣàtúnṣe ìníkéyàn jẹ́ lágbára kó sì fi agbára tó ní pàṣẹ fọ́tún àtòsí pé nǹkan tó gbọ́ nǹkan báyìí lọ́dọ̀ yìí mọ́. Ìjọba máa ń lò ó wọ́n bá rí pé wàhálà ìlú kan àti ìlú kan pọ̀ wọ́n wàá pàṣẹ fáwọn ọdún yẹn pé tí ẹ bá tún jà tá a bá gbọ́rọ̀ yín á nìkan wá demolish ìlú yín, wọ́n á pàdún yẹn rẹ mọ́ yín lọ́wọ́. Agbára nìyẹn. Kò sí ìjọba gidi kọ́njọ́ nìkan lọ pàdú rẹ but wọ́n lè dọ́gbọ́n fi halẹ̀ mọ́ wọn kí wọ́n lè dáwọ́ ìjà dúró, wọ́n dẹ̀ dé àwọn ọmọ ológun sáàrin wọn ó yẹ gbé bàdá ní ẹ̀yìn sókè ìkànnì mọ́ kó tó tọ́dà ń sọ ìjà yóò dẹ̀ lọlẹ̀ torí ta ló fẹ́ kú bí ìbá ti pé ikú bá káyàn mọ́ ibi tọ́lọ bá ní kó káyàn mọ́ kò sẹ́ni tó fẹ́ kú. Ok, alájọlá wípọ̀ ọlọ́wọ́n bá mi sàlékún dáadáa fún yín, àbùkù ní kàyín tọ́látọ́lá ọlá àwọn ẹni rí wájú ọlọ́wọ́n ọba náà. àmẹ́dọ̀lá nìkan mo rí yín, èmi ti yín tòótọ́ o. Allahu akbar, Allahu akbar,
Allahu akbar. Bàbá tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ìmọ̀ kankan pa ẹ̀. Ìtí mo wá gbọ́ ni wípé bàbá yìí fẹ́ ṣàtúnṣe láàrin Arakangudu Lámẹ́ àti Àfà Saheed Shittu. Tọ́ mo wá gbọ́ Arakangudu ẹ̀rí pé mo ní mo gbọ́ ni ní o ìmọ̀ kankan pa ọ̀rọ̀ náà wàláhì mo gbọ́ ni òótọ́ wá ní o irọ́ ni o but ìtí ń jọra wọn Arakangudu fi mention mi pọ̀ máa wọn tí ń gbowó lọ́wọ́ bàbá ọlọ́lá ẹni ọlọ́run dá lọ́fà ẹni ọlọ́run kún lọ́fà tí fi ń karúkọ mi pọ̀ máa wọn tó gbowó lọ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ yẹn ti mú ìtumọ̀ tó lálàáfíà àdáníwá bá mi. Mo wá gbọ́ pé Arakangudu ó wá gbé bàbá náà sí condition yẹn ni wípé bí bàbá bá ti fẹ́ kíjà ó parí kó fún 100 million. Ìgbà mo gbọ́ 100 million èyí ti rí kíjà ó lè parí ó fẹ́ gba 100 million. Ṣé bàbá òun ló wó Òkè Olúmọ lọ́dọ̀ yín ni tí ó fi san 100 million lórí pé kí ẹ̀kà mọ́jà má. Mo wá tún gbọ́ pé bàbá náà sì sọ pé ó tẹ́ òun lọ́rùn tó bá ti jẹ́ wípé ẹ̀ ní jà má àwọn ò ní gbọ́ ìjà kankan nípa yín mọ́. Lábẹ́ pé bàbá yìí wá arrange rẹ̀ láti fulfill promise torí bàbá náà bí mo ṣe gbọ́ròyìn rẹ̀ àtàwọn nǹkan tá a rí lórí afẹ́fẹ́ bó bá fẹ́ ṣe dáadáa fún yàn gbogbo àwọn tó ṣe fún dáadáa gbòógì ní máa ṣe. A rínú àwọn olólùfẹ́ wa tó kọ́lé fún, a rínú àwọn olólùfẹ́ wa tó fún lówó tòótọ́ tó fi ṣe nǹkan rí. Tọ́ a rínú àwọn olólùfẹ́ wa ó kọ́lé fún wọn ó tún fún wọn lówó. Nínú àwọn tó ṣe dáadáa sínú ẹ̀ nílé kéwú wa lẹ́kọ̀ọ́ tá ń sọ̀rọ̀ pa rẹ̀ yìí ilé kéwú Al-Barika tó produce gbogbo nǹkan káàkiri ayé. Ilé kéwú Al-Barika tó wà lẹ́kọ̀ọ́ gbogbo nínú ẹ̀lẹ́mọ́ lé kéwú ńlá náà kọ́lọ́mọ́ jẹ́ lé kéwú ní òtú gbogbo àwọn tó náà fi dibẹ̀ mú kọ́lọ́mọ́ báyé wọn jẹ́. Ọlọ́run wọlá àníyàn wa sí wọn bá ti ní ó rí fún wọn kó rí bẹ́ẹ̀ fáwa náà ojú bẹ́ẹ̀ lọ. Àwọn Arakangudu náà ní dáfìtì náà lẹ̀ àwa àti àwọn ilé kéwú wa lẹ́kọ̀ọ́ ní problem kankan pẹ̀lú ara wa ní sùúrù. Níjọ́ tí sọ̀rọ̀ bá tán láàrin wa àti ilé kéwú wa lẹ́kọ̀ọ́ àwọn Arakangudu náà lọ́lọ́wọ́ bá gbàsọ yìí lẹ́nu yóò bá gbàsọ yìí lọ́rùn wọn bí tí ń gbàsọ yìí lára wọn lọ́wọ́ díẹ̀díẹ̀ ikọ́ má dá padà fún wọn mọ́. Tọ́ bàbá yìí wá ń ṣètò lórí pé ó dá ìsàmọ́jà mọ́ 100 million million 1 million 2 million 3 million 4 million 5 lọ́nà 100 lórí ẹmọ́jà mọ́. Mílíọ̀nù 100 yìí ni bàbá yìí ń àríǹjì lọ́wọ́ pé lágbára Ọlọ́run màá sì fún ẹ kẹ́ má bàa jà mọ́. Mo wá tún gbọ́ wípé Arakangudu ó wá lọ lẹ̀ ìdí àpò pọ̀ mọ́ former wife bàbá yìí ex-wife ẹ̀ tí kò sí nínú ilé bàbá yìí má. Ó wá lọ lẹ̀ ìdí àpò pọ̀ ó bá yẹn sọ̀rọ̀ lẹ́yìn kó bá a sọ̀rọ̀
àjọsọ wọn ìmọ̀ràn tí Àràkàngúdù wá mú wá ní wípé kó jẹ́ káwọn ó jọ dúpù bàbá yẹn, káwọn ó jọ gbowó ńlá lọ́wọ́ ẹ̀, káwọn ó hàn lè mà, káwọn ó kwasa àràbà, káwọn ó da wàhálà sagbada bàbá oníbàbá tó kàn fẹ́ parí ìjà. ìtumọ̀gbọ́n nìyẹn o wàláhì. torí nígbàtí ó sàkàrúkọ mi pọ̀ máwọn tí ń gbowó máa sọ pé kí ni ọmọ yìí sọ òmùyàn wèrè ni. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń kọ́mẹ́ntì ayé a máa bí pé dákun sọ́yàn wèrè ló mú dàgbà ní ọpọlọ nǹkan tí ń sọ ọpọlọ rẹ o. ó wá dì pàǹpá pẹ̀lú ìyàwó bàbá tí ò sí lọ́dọ̀ rẹ̀ mọ́, tí ò sí lọ́dọ̀ bàbá mọ́, pé kẹjọ han bàbá lè mà. tọ̀hún wá wò pé ìyàwó ex-wife bàbá yẹn, òun wá wò pé ojú tó ti mọ ní rí kó mọ́ mọ̀ póhun ò mọ ní mọ́ o. yóò ṣe òṣe bàbá ọmọ tèmi rèé o, àfẹ́ra wa mọ́ ò túmọ̀ sí nǹkankan, òun ti lọ sáyé mi lọ, èmi náà ti sáyé mi lọ nìyẹn o. ṣé wá ní kí èmi àtẹnìkan ó kàn jọ dìpá papọ̀ káwá jọ báyé bàbá àwọn ọmọ tèmi jẹ́. ìwọ ìyá tó ṣerú nǹkan báwọn, gbogbo tó sì bí lọ́mọ Ọlọ́run jẹ́ wọn ní àlùbáríkà, tó sì rántí àná, gbogbo tó bí lọ́mọ Ọlọ́run sọ dèèyàn, wọn ò ní parẹ́. ìwọ ìyàwó bàbá ò ní ráre, àlùbáríkà gbogbo àwọn ẹni rẹ̀ wájú Ọlọ́run. wọ́n ní ìyàwó bàbá yìí wá pé bàbá ọlọ́lá lọ́fà, ẹni ọlọ́ndá, ẹni ọlọ́nkún, okun pẹ̀lú àsìkí, ìsìnkú sànú ìyàbágbára ẹ̀sìn mọ́. ó wá pé bàbá ọlọ́lá yìí, bàbá ọlọ́lá, ẹni ọlọ́ndá lọ́fà, ọmọ ọlálọ́mí àbísùjó kọ, ìjàkadì kátàkìtì nílòrò ọ̀fà, ó kí ọkọ rẹ̀ bí wọ́n ti kì nílé bàbá ẹ̀. ọkọ mi lágbájá báyìí 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 tí wọ́n ń pè ní Àràkàngúdù l'Amẹ́ríkà, ó pè wọ́n ó sì sọ báyìí, ó sọ báyìí, ó sọ báyìí. ó ní kí òun àti káwọn jọ parapọ̀, káwọn jọ kó wàhálà bá yín. tòun wá wò pé ojú tó ti mọ ní rí òde pòun ò mọ ní mọ́, yóò sì ó ṣe bàbá àwọn ọmọ òun rèé. wàláhì ọ̀rọ̀ tí ń sọ ibi mo ti gbọ́ nìyẹn o, wàláhì ibi mo ti gbọ́ nìyẹn o. bàbá yìí wá gbọ́ ọ̀rọ̀ yìí nígbàtí ìyàwó rẹ̀ ex-wife ẹ̀ narrate ẹ̀ pé Àràkàngúdù ní káwọn ojọ hàn yín lè mọ́ o, ló ní kó wọ́n sọ fún yín, no matter gbogbo tó bá dẹ̀yìn àti ẹ̀pọ̀ ẹ ṣọ́ra fún o. yóò ṣe òṣe, yóò ṣe òṣe, kíkí ni lágbájá fi bá mi tán, kò sí fọ̀bẹ́ budanu o, bàbá ọmọ mi ni yín o. ta ni ó gbọ́rù yún tínú rẹ̀ ò ní bàjẹ́? kẹni téèyàn fẹ́ ràn lọ́wọ́. bá a ṣe ní gbogbo nǹkan wọn ìlú lé kìíní kan 100 million jẹ́ olùsí owó. ẹ adápẹ́ bá ń ṣí à fídíò yìí dọ́dọ̀ bàbá yìí, irú 100 million yẹ kó bẹ́ mi kó. mọ́sálásí làwọn wà jẹ́ wo ní ìsìnlẹ̀ wo mọ́sálásí wa wá dúró tá a fẹ́ fi mọ́sálásí tá a fẹ́ ṣe. wá kó 100 million f'Àràkàngúdù tó tún fẹ́ pa yín, tí ń dìpá papọ̀ mọ́yàwó téèyàn ti fẹ́. ẹ wo àgbákò, ẹ wo àgbákò. gbogbo ẹ̀yin tẹ́ bá ní fídíò àkáǹtì bàbá yẹn lọ́wọ́ ẹ ṣí àfídíò yìí lọ́dọ̀ ẹ̀, ibi tí wọ́n lè náwó sí pọ̀ tó dáa. Àràkàngúdù ó ṣe 100 million, 100 million, 100 million ọmọ tó yàn. bẹ́yìn ọba ní yọ̀ kan dúà sí ò yẹ kó orí màálù tó mú gàrí, só yẹ kí tán odidi màálù kan, odidi tán màálù kan, só yẹ kó má tó ẹni tí ò bá lọ́kàn dúà mú gàrí 100 million nítorí pé ẹ mọ́ jàmá ló bá tán.
ọ̀rọ̀ yìí ni bàbá gbọ́ sí tó bà bàbá nínú jẹ́. Ẹwẹ́ ni tí mo ní lẹ́sù kẹ́ẹ̀kàn mọ́jàmá tọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti wá dọ̀rọ̀ afàdápakún ikún sálọ àdánà sọnù. Díìlì tó fẹ́ bá xy fún bàbá ṣe díìlì yẹn ò wọ́ọ̀kì má. xy fún ti bá díìlì jẹ́. Tọ́ ẹ̀sìn Alájà Kútì yóò máa dá fún yín kókó wọ́n wá káyí parí mọ́sálásí ti wá. Àṣírí yín ò ní tú ẹ̀sìn. Ọlọ́run ó jẹ fídíò yóò dọ́dọ̀ bàbá náà. Bọ́rọ̀ náà bí mo ṣe gbọ́rọ̀ náà ni mo ṣe sọ yóò. Tọ́ kò wá rówó yẹn gbà mọ́ 100 million tí bàbá yẹn tó promise pé lágbára Ọlọ́run máa sì fún ẹ nítorí kẹ́ má bàa jàmá. Arákangúdù àti wọ́ àtàfà Saheed ẹ̀kàn má jàmá 100 million yẹn máa fún ẹ. Bàbá blọ́ọ̀kù ẹ̀. Bàbá ò bá sọ̀rọ̀ mọ́. Níjọ́ tí bàbá ti wá blọ́ọ̀kù ẹ̀ tí kò rí bàbá bá sọ̀rọ̀ mọ́ ni bàbá yẹn ti dáràn lọ́wọ́ ẹ̀. Ẹ wá dákun kí lẹ́sẹ̀ bàbá yẹn pẹ̀lú àlàyé tẹ́ gbọ́ yìí. Kí lẹ́sẹ̀ bàbá yẹn pẹ̀lú àlàyé ọ̀rọ̀ tẹ́ gbọ́ yìí. Kí ọ̀rọ̀ 100 million yẹn kó tó wá bọ́ sí lẹ́yìn láàrin pé bàbá yẹn promise ẹ̀ pé máa fún ẹ 100 million kó lè mọ̀ pé bàbá yẹn ready láti ṣe dáadáa pẹ̀lú ẹ̀. Bàbá yẹn wá rán ní umura. Bí mo ṣe gbọ́ nìyẹn o wàláhì. Sẹ́ẹ̀sì mọ̀ wípé lóòótọ́ ló lọ sí umura kan tọ́lọ́wọ́n bá rán àwọn olè sí kẹ́ lọ gba fóònù lọ́wọ́ ẹ̀. Bí ìgbà kóònù kan ló wà ní umura wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ ní umura. Àṣẹ umura tí wọ́n ti gba fóònù lọ́wọ́ ẹ̀ yẹn bàbá yẹn ló sanwó ẹ̀ láti fi máa dulẹ̀ kí inú rẹ̀ ó lè máa dùn pé alhamdulillah ẹni tí olóhun fẹ́ gun sánmà tó wọ sílípàsì ó ti kún lẹ́ in lọ sánmà díẹ̀díẹ̀ náà nù. Ẹjọ́ lóhun ó fún yàn 100 million tó kọ́rọ̀ yàn ní umura yí tí ń ṣe dáadáa jí sí yàn náà nìyẹn. Bẹ́ẹ̀nu kí yóò darí umura dé kí dáadáa mi ò tún máa tẹ̀lé ní. Ṣe bí láàrin pọ́ lọ umura yóò darí dé náà làṣírí tú sí baba lọ́wọ́. Bàbá tó wá rán ẹ ní umura ní Arákangúdù wá ṣẹ́ ìpè fún tó pọ̀ tó yẹn lórí owó ẹ̀ tó ní pé ó bùn ẹ lówó tó fi lọ umura. Kódà kí wọ́n rán èèyàn lọ Àbújá ẹni tí ò dábújá rí tí wọ́n wá sanwó ọkọ̀ rẹ̀ àbí wọ́n sanwó pléènì rẹ̀ ó wá fi dé Àbújá sẹ́ni wọn ò tọ́ ẹni èèyàn dúpẹ́ fún kátó wá pẹ́ni tó rán èèyàn lódìdí umura tí èèyàn ti lọ lè jọ́sìn. Gbogbo ẹni bá lọ umura tó lọ bẹ Ọlọ́run ọba ayé wọn máa tòrò bí wọ́n bá dé ní wọ́n náà wà níyàn rẹ̀ ṣe dáyé rẹ̀ rúmbà wọ́dé. Kéèyàn lọ umura kó dé kó sì gbàlejò dààmú. Arákangúdù àwọn tí bàbá yẹn ṣe dáadáa sí tí a sì jẹ́ olólùfẹ́ àfáà wa àgbàlékò nílé kéwú ńlá lẹ́kùn wọ́n pọ̀ wọn ò ló ń kà tí wọ́n jẹ́ aṣọ ara bàbá tí wọ́n jẹ́ alájọṣe bàbá wàláhì. Ní ìníkà wọn tọrọ lọ́wọ́ bá mọ̀ wọn. Bàbá náà gbogbo àwọn tó sì ṣoore fún tèmi gbọ́ sí lórí afẹ́fẹ́ tó hàn lórí afẹ́fẹ́ àti yìí tí ó hàn tó sì ṣe pé bẹ́ẹ̀ ló ṣe rí wàláhì ọmọdọ́rípọ̀ láàrin wọn. Àwọn ọmọdọ́rípọ̀ ó tí bàbá yẹn ṣe dáadáa sí tó jẹ́ pé àfi kí ọwọ́jà bàbá yẹn kó yá máa dún pọnlá nílùú Ọ̀fà bí bá ń ṣe dáadáa báyẹn síta tọwọ́ rẹ̀ wá dún pọnlá nílùú Ọ̀fà àwọn ó bu pé ayé ti rí ibi bí ní ti bí ọ ilé bàbá rẹ̀ nù ilé ìyá rẹ̀ nù ó wá ń ṣe dáadáa sí àwọn ọmọ ìlú onílùú ó sì fi ìlú tiẹ̀ lẹ̀
ó tọ́ bẹ́ẹ̀ káwọn ọmọ ìlú wí bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá yẹn ó jẹ́ bí ìgbà kó jẹ́ nìkan tọwọ́ dáadáa rẹ̀ máa gùn kìí sojú kan ní í ṣe é sí ó sà ń ṣe pé ọlọ́run ló kó kíní ìjọ fún mi mo sì fẹ́ ná fọlọ́run ọba kí n fi yọ́nú ọlọ́run ni. ṣé bí ilé kéwu wa ilé kéwu ńlá lẹ́kọ̀ọ́ tá à ń wí yìí ilé kéwu àgbà lẹ́kọ̀ọ́ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí 20 million naira ó sì tó fún gbogbo àwọn ọmọ tí wọ́n fẹ́ wọlé ìwé tí wọ́n fẹ́ wọlé ẹ̀kọ́ institution jọ náà ó fún wọn ní scholarship odidi building ńlá méjì pẹ̀lú ògo ọlọ́run ọba yín tó bá yín kọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run lẹ́yìn ìgbà gbogbo àwọn àfáà wa ọ̀gọ̀rọ̀ náà àwọn àfáà wa tí wọ́n lóókọ ni wọ́n jàǹfààní bàbá yìí tí wọ́n sì já lájọṣe pẹ̀lú àfáà wa àgbàlẹ́kọ̀ọ́ adamallahu hayata wa dawlatahu ma'a mo fi kankan sẹ̀mí wọn lọ mo fa burú kankan sẹ̀mí wọn lọ jẹ́mi wọ́n gùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ dùnú àtàláfíà ara àbẹ̀wò pẹ̀lú àánú rẹ̀ jẹ́ wọ́n máa bẹ dáadáa pẹ̀lú ìdùnnú má da léwu má dọ̀nà rú má da yẹ́rú má dọ̀run rú ọlọ́run àbẹ̀wò pẹ̀lú àánú rẹ̀ ọlọ́run ààyè wọn mẹ́jọ dàrú àláfíà àwọn ẹjọ́ máa jí pépé gbogbo ìgbà mo bẹ̀ pẹ̀lú látòní lọ dákùnjá láfíà àwọn máa jí pépé. bàbá yìí ṣe dáadáa sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn táwa náà sì gbọ́ tínú wa dùn èyí tó jẹ́ pé àtọ̀dọ̀ ìyàwó ẹ̀ tí ń kọrin ìyàwó tó jẹ́ wípé kí sùn náà ẹbí bàbá olówó ìgà kílẹ̀ bí yẹn sì fún ẹ̀ arákàngúdù ó yẹ kó sọ ntẹ́bí sì fún ẹ̀ o ntẹ́bí wọ́n sì fún ẹ̀gàn yẹ ká mọ̀ torí kèé pé bí ọdún kan àbọ̀ sí méjì sísìn èmi ò sẹ́yìn mọ̀ pé alájà yẹn mi ò mọ̀ pé ìyàwó bàbá yẹn ni wàláì mi ò mọ̀ but mo mọ̀ pé lórin ni kódà ó ti kọrin kan rí tí mo ta kọrin yẹn pé orin wo lélẹ̀ torí ọlọ́run tọ́rọ ẹni tó ń kọrin ẹ̀sìn wà ń pè kíní kan wọ́n bọ̀ láti Àbújá lọ sí kíní kan ní Kánò gbangbalada ṣé síkìrì wà lélẹ̀ torí ọlọ́run tí èyí mọ̀ kankan pa ọmọ yẹn mo sá mọ̀ pé lórin ni ó sì lókìkí tipẹ́tipẹ́ ni mo ti máa the same Arákangúdù yìí tí ń ṣépè fọ́kọ rẹ̀ yìí òun náà lẹni tí òun lẹni tó bu aṣọ ọmọbìnrin yẹn so tó bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa ya ẹni ẹlẹ́ni lásọ ní gbangba gbogbo tí ó ṣẹlẹ̀ sọ ọmọbìnrin yẹn tí ó sínú ìgbésí ayé ẹ̀ ó sì fẹ́ fi ọ̀dà burúkú kún ayé aláyé àbà bàbá tó ní àwọn ọ̀tá àfáà wa àgbàlẹ́kọ̀ọ́ ní bàbá yìí máa ṣe dáadáa fún pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ Arágbérí ńlọrin ẹgbẹ́ tí ò jọmọ ọdún mẹ́rin lọ tí sì ń dá wàhálà tí àwọn tí ti wà bí 20 ọdún ò rí dá ìsì ń dá wàhálà ọ̀nà ẹ̀fún lù ẹgbẹ́ tí ò jọmọ ọdún mẹ́rin lọ tí sì ń dá wàhálà ọmọ 20 ọdún ojoojúmọ́ wàhálà ni fìtínà ni ìjàngbọ̀n ni kìígbọ́kìígbà bó bàbá kó pa bó bàbá kó bú lẹ́sẹ̀ ń táwọn mójútó nínú ẹgbẹ́ Arágbérí nù pírẹsidẹ́ntì àwọn ẹgbẹ́ Arágbérí àti PRO wọn síkùn ò gba Mákà náà tuntun jà sí èmi ní lọ wọ́n ló lọ èmi ní lọ ìwọ́n ló lọ òpin ọ̀lọ́ rárá ẹ̀gbọ́n mi ní fún àbúrò mi ní fún àwọn president Arágbérí sì ní nǹkankan bí èrè kan bá ti dé nínú iṣẹ́ tó wọn àtàwọn èèyàn bá jọ sí báyìí ọ̀kan nínú àwọn tí wọn ò jọ ṣiṣẹ́
bóyá ń fẹ́ àbúrò rẹ̀ ní bí ń fẹ́ gbọ́n wọn ní bí ní ó lọ gbére iṣẹ́ táwọn àtàwọn ẹni ẹlẹ́ni jọ sí fún. ṣé president àwọn Àrágbérí nílọrin pẹ̀lú àfáàgbà lẹ́kọ̀ọ́ sọ́tà tó ni wọ́n sì lọ gba Mẹ́kà lọ́dọ̀ bàbá tí wọ́n fẹ́ fà lásọyá yìí àbí wọn ò gba Mẹ́kà ká sọ fáwọn tí wọ́n sọ fún wa kí wọ́n gbé evidence tí wọ́n fi gba Mẹ́kà jáde kìí ṣe Mẹ́kà ọdún tó lọ Mẹ́kà 2025 tààtí ìṣẹ́ tó kú bí oṣù méjì tààtí ní o méjì àwọn ẹgbẹ́ Àrágbérí ń lọ nígbà ẹ wá dákun níbo ni bàbá yẹn ti ń fowó sponsor àwọn tó jẹ́ ọ̀tá fún àfáàwà àgbàlẹ́kọ̀ọ́ níbo tí gbogbo àwọn tí mo kàkalẹ̀ yìí nìsín sọ́tà wọn ni ya subhanallah ya subhanallah arákan gúdù in tó ní ìdàmójú tó nù lẹ́nu ayé rẹ̀ pọ̀ ju rádaràdá tó ń bá kì í lọ ó kàn ní gbọ́ ni mo búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run tọ́lọ́run ò bá kádàrá pẹ̀lú ànù ló kù sí ó padà nífẹ̀ẹ́ mi wàláì èmi ò ráyè gbogbo rádaràdá tẹ́ ń ṣe ká máa bèè bú mo rọ́mọ kan náà tó pè sórí prógrámù tó ṣe yẹn lọ́wọ́ gbẹ̀yìn ọmọkùnrin ọmọ tí máa ń sọ̀rọ̀ bí ọ̀sán ìbáyìí sáàkì lábá bí aláyà rẹ̀ dá babaláku babalá bàbá rẹ̀ dá kó sọ̀rọ̀ Àrákangúdù ti sọ̀rọ̀ alájà káúlà báyìí lábá wá bí babaláku bàbá rẹ̀ dá kó sọ̀rọ̀ ẹ̀dàkùn ìṣàdá iná ẹ̀wù nǹkan ẹ̀yìn náà ẹ̀wù nǹkan sọ́lọ́gbọ́n ló sọ̀rọ̀ lábá bí babaláku bàbá rẹ̀ dá kó sọ̀rọ̀ ẹ̀dàkùn sáwọn tájọ máa ta ọ̀rọ̀ nìyẹn èyí tí mo ń sọ yìí nìsín irọ́ tó pa ni mò ń debunk pé bàbá yẹn ó fó bàbá Fúlàní gbà bẹ́ẹ̀ Zaki gbà bẹ́ẹ̀ ni mi Abímbọ́lá Ìṣọ̀lá kò ní sáburú ni kí bàbá yẹn fún mi lówó kì í sáburú o tá a fẹ́ fowó ṣe ṣe ẹ̀kọ́ tó jẹ́ ṣe dáadáa yàtọ̀ sí olórí burúkú ṣẹ́tẹ̀yìn ṣe kí ẹgbẹ́ àkáǹtì sórí afẹ́fẹ́ pé ẹ̀fẹ́ ṣẹjọ́ ẹ̀dákun kéèsì ti wá ní agbára báyìí gbogbo ẹ̀yin ayé àwọn aráabí wọn ò ṣe wá wọn ò mú kékeré mọ́ o so ẹ̀dákun àwọn tẹ̀sí àkáǹtì sórí afẹ́fẹ́ báyìí ẹ̀dákun ẹ ràn wọ́n lọ́wọ́ o ẹ kó àwọn lọ́wọ́ o owó ẹjọ́ kéèyàn máa béèrè owó ẹjọ́ lórí afẹ́fẹ́ alẹ́ gọ̀ Àrákangúdù gan ṣé kò béèrè owó ẹjọ́ lórí afẹ́fẹ́ ibi tí gbogbo àwọn tí wọ́n jẹ́ olùtẹ̀lé yín tí wọ́n ti gọ̀ nìyẹn àwa ń béèrè owó àfi ń kọ́ mọ́sálásí ẹ̀ ń pa àwa lóní báárà gbogbo iléekéwù ọ̀kan iléekéwù kan lá ní wọ́n fún ní 20 million yẹn ilé ìkéwù kan oríṣiríṣi ilé ìkéwù káàkiri èyí tí wọ́n ṣe ń bàdà wà èyí tí wọ́n ṣe lóṣogbo wà èyí tí wọ́n ṣe ń lọrin wà kódà èyí tí wọ́n ṣe ń lẹ̀ lárúbáwá wà tó jẹ́ pé fi sabilillah àwa gba owó àfi ń kọ́ mọ́sálásí ládùúgbò tí ò ní mọ́sálásí kankan tó yẹ pé bá a ṣe kàn báyìí lẹ́fì brọ́dì ti ya wọbẹ̀ láti jọ ń kírun Ọlọ́run ṣe ohun tó mú mọ́sálásí wọnú àdúgbò yìí wá wọ́n bí wọ́n ṣe ń kí Ọlọ́run ni wọ́n ń kí mi ni wọ́n ń kí gbogbo àwọn tí wọ́n ń náwó tí bá ti ṣe fídíò Ọlọ́run mọ̀ bàṣírí àwọn tí wọ́n fowó yìí lẹ̀ ní mọ́sálásí ń bí chọ́ọ̀chì tó sì wà ń bí tí mo wà yìí a kà 18 churches ni ló wà ní àdúgbò yìí àwa kọ́ mọ́sálásí ń bẹ̀ káwa tá a jẹ́ mùsùlùmí náà ká nílé ìjọsìn bọ́nà báyìí tó bàṣírí ẹlòmíín tó náà bá tó kó dé tó náà tó lásìkí kó náà tó kọ́ sókè kó ẹlòmíín náà tó kọ́ sókè kí mọ́sálásí náà kó méjì kó mẹ́ta kó mẹ́rin kó má jẹ́ pé láti jìnnàjìnnà báwọn yẹn bá fẹ́ kírun yídì wọ́n wá ṣe dààmú bí ìrìn wákàtí kan ni wọ́n rìn kan tó débi tí yídì wà
ọlọ́run wá ṣe àwárílẹ̀ kan tó yẹ káwa náà ó ṣe ẹ̀kọ́ ká fi kọ́lé dánràn ká máa fi sọlá ká máa wá fẹ̀ wájú ta lé ká ra mọ́tò àwa dá ìfàtí gbogbo owó yẹn àwa fi kọ́ mọ́sálásí nílé lórí tó fi dòní pé ilé tiwa tá à ń gbére arẹ́ǹtì ẹ̀ ní dòní